Tinubu buwọ́lu 2 bílíọ̀nù náírà fún àtúnṣe agbègbè Mọ́kúà tí ẹ̀kún omi má bàjẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu mà ti buwọ́lu bílíọ̀nù 2 náírà fún àtúnṣe agbègbè Mọ́kúà tí ẹ̀kún omi ṣe ìjàmbá fún ní apá àríwá orílẹ̀-èdè náà. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Kashim Shettima ló mà kéde yìí lásìkò tó ṣe àbẹ̀wò sí ìjọba ìbílẹ̀ Mọ́kúà ní ìpínlẹ̀ ti Niger lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi tó mà bà ọ̀pọ̀ dúkìá jẹ́ o tí ó pè yẹn sì pàdánù ẹ̀mí wọn pẹ̀lú. Shettima ní ààrẹ mà tún ti pàṣẹ pé kí wọ́n gbé oúnjẹ wọ ìlú náà fún àwọn èèyàn tí ìjàmbá náà mà ṣọṣẹ́ fún o. Iye èèyàn tó ti pàdánù ẹ̀mí wọn lórí ìṣẹ̀lẹ̀ yìí ló mà ti lé ní 200 o gẹ́gẹ́ bí ohun tí àwọn aláṣẹ gbé síta. Agbẹnusọ àjọ NEMA Musa Kimboki mà sọ wípé mà lé ní èèyàn 500 míì tó ti sọnù ní ìlú náà àti pé ìgbìyànjú máa ń lọ lọ́wọ́ láti ṣàwárí àwọn èèyàn náà. Lásìkò àbẹ̀wò náà igbákejì ààrẹ Shettima mà wo etú tí ẹ̀kún omi náà mà pa àti bí ó ṣe bà ọ̀pọ̀ nǹkan oko jẹ́ ní ìlú náà. Shettima ní àbẹ̀wò òun mà túmọ̀ sí pé ìjọba yóò máa gbé ìgbésẹ̀ ní kíákíá o lórí ìjàmbá omi tí ààrẹ Tinubu sì ti pa á láṣẹ pé kí àtúnṣe bẹ̀rẹ̀ ní ojú ẹsẹ̀. Ó wá fi dá àwọn aráàlú lójú pé ààrẹ mà ní ìfẹ́ wọn lọ́kàn tí ìjọba rẹ̀ yóò sì wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn o. Ààrẹ ló pa á láṣẹ o fún pé kí n wá sí Mọ́kúà láti bá àwọn èèyàn kẹ́dùn lórí ohun tó wáyé o. Ọkàn rẹ̀ wà pẹ̀lú ẹ̀yin èèyàn Mọ́kúà o. Ìjọba àpapọ̀ yóò máa yanjú gbogbo ìṣòro tí ẹ máa ń kojú àti àwọn tí ẹ ti pe àkíyèsí ìjọba sí o. Shettima ní ààrẹ Tinubu ti pàṣẹ o kí wọ́n ṣe àtúnṣe sí àwọn afárá tó já lásìkò ẹ̀kún omi náà. Bákan náà ló mà ní ààrẹ ti pàṣẹ o pé kí wọ́n la ọ̀nà fún omi láti máa kọjá ní agbègbè náà ní kíákíá. Yakubu Garba igbákejì gómìnà ìpínlẹ̀ Niger wá bẹ ìjọba àpapọ̀ pé kí wọ́n tètè gbé ìgbésẹ̀ lórí ipa tí ẹ̀kún omi náà má fà sí agbègbè náà. A nílò ìrànlọ́wọ́ ní kíákíá o. Àwọn afárá wa 4 ló mà jálulẹ̀ tó sì ti dínà mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pàápàá rábà àwọn akẹ́kọ̀ọ́ wọn kò lè kọjá o lásìkò òjò. Garba wa sọ pé mà lé ní 2,000 ilé tí ẹ̀kún omi má dàwó lulẹ̀ tó sì sọ ọ̀pọ̀ di ẹni tí kò nílé lórí o. Ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé ìjọba ìpínlẹ̀ ní ilẹ̀ tí wọ́n lè pèsè fún ìjọba láti fi kọ́lé fún àwọn èèyàn náà. kọ́lọ́run ọba Elédùmarè kó má bínú sí wa o. Àdúrà Olúwatóyìn ló ń káròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o. Àbúrò ò ní ṣe yín lágbára Ọlọ́run ọba Elédùmarè á sọdún ayọ̀ o.